Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Ìlú Ilé Ifẹ̀ náà ni a wà. A ti parí ìjọsìn nílé ìjọsìn tí a ti ṣe ìdúpẹ́ àṣekágbá àwẹ̀ 90 days tí ẹgbẹ́ onígbàgbọ́ òdodo Kristẹni ní abẹ́ orílẹ̀-èdè Yorùbá tí wọ́n ti gùnlé láti ọdún tó ti kọjá. So náà ni wọ́n ń ṣe àṣekágbá, wọ́n ti ṣe ìdúpẹ́, wọ́n ti ṣe everything ní inú ilé ìjọsìn. So àwa ń lọ sí ọ̀dọ̀ kábíyèsí wa Onírìṣà Ọjájá ti ọba wa ní ìlú Ilé Ifẹ̀. Ibẹ̀ ni à ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹni yíyá ló pè. Mo wo bí táwọn ti máa rí. Ṣé pé a fẹ́ ṣe kìnìún ṣe bí Ife Palace? Ẹ jẹ́ kán lọ straight. Ọ̀dọ̀ kábíyèsí wa náà ni a tún padà lọ báyìí bí ẹ ṣe ń wò wá.
parí ọdún yìí. Mo rí sí ọjọ́ Ọbàtálá. Wọ́n sì ṣe lọ́wọ́. Ẹ kàn máa lọ. Come on. Ojúbọ Ọbàtálá la gbà kọjá sí bàbá sí ní ká fi ràn wá wọ́n sì ń ṣe ọdún Ọbàtálá ní lọ́wọ́lọ́wọ́ nílùú Ilé Ifẹ̀ so God punish whoever think of Peter Obi. Ojúbọ Ògún nìyẹn Ojúbọ Ògún lẹ́wọ̀n ìlú Ilé Ifẹ̀ la wà.
Yes, we are in Ife Palace. We moved from the place we did our worship and we are moving to the palace of Oni of Ife. Ilé ìjọsìn láti ṣe ìjọsìn láti gbéra. Àwa ń lọ sí ọ̀dọ̀ onírìṣà àwọn kábíyèsí wa. Ibẹ̀ là ń lọ lọ́wọ́ báyìí. olórin ẹ pariwo sókè dáadáa báyìí. Káwọn olórin ẹ pariwo sókè dáadáa.
jẹ́ kí ijó máa lọ, ẹ jẹ́ kí ijó máa lọ, ẹ jẹ́ kí ijó máa lọ. Ẹ jẹ́ ká máa jó sórin yẹn kó má bàa rẹ̀ wọ́n. Ilé Ifẹ̀, èrò jáde Ilé Ifẹ̀, adé ọjà Ifẹ̀. Wájú palace wa ọba bàbá onírìṣà so wọ́n ti bá wa jíṣẹ́ wa sílé so ẹ jẹ́ kí á ní sùúrù. Mo kàn fẹ́ kí ẹ mọ̀ pé ọjọ́ kìíní àná ta wá àwọn kan lẹ́yìn ṣe bó ṣe ká ṣe é la ṣe ilé ìta wá yìí wọ́n ti send letter ṣáájú síbẹ̀ ẹnu géètì náà sì fẹ́ dá wa lóhùn ìtàn bá béèrè àwo fún wọn àwo padà láti lè jẹ́ kẹ́ mọ̀ pé ọmọ ọkọ là wa àti ṣètò báwọn. Gbogbo bí Yorùbá ṣe Yorùbá Christian
Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Lẹ́tà tí a kọ sí Palace Onírìṣà ní on the 16th oṣù tí a wà yìí, tí wọ́n ṣe acknowledge pé a lè wá bọ́ ó yà wá lẹ́nu pé àwọn security wa náà ni wọ́n gbà wá lálejò lẹ́nu ọ̀nà. Lẹ́tà ni a fi ràn yìí sí Yoruba Nation Christian Association tí wọ́n sẹ́ni sí His Imperial Majesty Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájátù CFR, the Oni of Ife, the traditional ruler of Yoruba Kingdom, Oni of Ife Palace, Ile Ife, Osun State. Acknowledgement tí wọ́n ṣe, the original copy received by me. So àti gbogbo lẹ́tà yẹn náà lẹ́ ń wò yìí bí wọ́n ṣe send ẹ̀ sí wọn. èyí lè fi ràn wá tán àwọn tó sign lẹ́tà tó wá náà lélẹ̀. Then kí ni flyer program tí wọ́n ṣe ní èní olè ń wò yìí. tó acknowledge ẹ̀ wọlé on the 16 ó náà lẹ̀ ń wò yìí. Wọ́n gbà wọlé ní on the 16, wọ́n yìí fi ọwọ́ sí ìwé pa wọ́n gbà wọlé. Ó wá dùn mí pé a rí bọ̀ kò sí wàhálà. Ọ̀pọ̀ tó kàn dùn èmi ó sọ tọrùn mi jáde tó dùn èmi ni pé a rí olóyè kankan láti wá gbà wá lálejò ní àti ẹnu géètì. Àwọn kan sì wà lọ́jọ́ kìíní àná tí wọ́n ṣe ní ọ̀nà míì. Ẹjọ́ ọ̀nà owó lẹ́wà rò pé wọ́n tún lè gbé gbà tí gbogbo yín á sọ̀rọ̀ ẹ̀ kàn máa blame without testing. Testing yẹn náà lẹ ti rí yìí, àtọ̀nà wọ́rọ́wọ́ àti by force méjèèjì náà lẹ ti rí yìí. By force arólóyè tó wá pàdé àwọn èèyàn, by ní peaceful one ní wọ́rọ́wọ́ security ló attend sí wa lẹ́nu gate. So èyí tí a rí ònìyẹn bọ́ àwọn ò ní dúró, a ní láti gbàdúrà fún Onírìṣà, kí a gbàdúrà fún ilẹ̀ Ifẹ̀, ká sì gbàdúrà fún ilẹ̀ Yorùbá ní iwájú ta Onírìṣà. Ó ní à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Àdúrà ni wọ́n ń gbà lọ́wọ́ wájú Palace Onírìṣà pẹ̀lú àsíá orílẹ̀-èdè Yorùbá ni à ń wò yìí. Ọlọ́run tó gba ìṣẹ́gun fún wa àdúrà rẹ̀.
A ṣe interview fún wọn jù. A lè ti ṣe interview fún wọn. Mo fẹ́ gbé àṣà yìí lọ. Àdúrà ni wọ́n ń ṣe lọ́wọ́ ní iwájú pálásì Onírìṣà ní ìlú Ilé Ifẹ̀. Ẹ jẹ́ kí bánà ẹ lọ sókè, àwọn tó wà lẹ́yìn kan wá sí ẹ̀gbẹ̀gbẹ́. Àwọn kékèké wá síwájú. Oh, wow. Ẹ ṣe gẹ̀yìn tí ẹ ń bá wa lọ láti àtàárọ̀. Lógo ibà. Àwọn ọmọ òdùdó nínú wọn dùn yẹn. Yorùbá nation níbi tó ń lọ. Àwọn ọ̀ṣọ́ olóṣèlú àwọn òsì ní back down. Kó lóṣèlú máa ṣe tiẹ̀. Yorùbá nation á sì máa ṣe. Jẹ́ kó gbé orúkọ yẹn. Ẹlẹ́ni ló máa fẹ́. Ẹlẹ́ni ló máa fẹ́. Àsíá Yorùbá nation. Ẹlẹ́ni ló máa fẹ́. Nísinsìnyí. Iṣẹ́ wa fún ilẹ̀ ìdí wa, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú pọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀.
ìwọ̀nba kékeré yìí tí a ṣe ń bì lénìí ó create awareness gbogbo àwọn tó wà láyìíká yìí ká tiẹ̀ wá kúrò níbí àwọn èèyàn inú wọn mọ̀ dùn pé Yorùbá nation ò kú kì í ṣe pé ká wá jókòó sílé wa kì í ṣe ká jókòó sí abẹ́ comfortable place wa kí a wá máa sọ pé yes nǹkan báyìí ló kàn ẹ lọ ṣe báyìí ẹ reclaim wọ́n ní a máa sọ ọ̀rọ̀ kan but kókó is àwọn èèyàn ló gbójú dán jáde yìí níta ti ṣe láti ṣe yìí òní wọ́n á ya ọ̀nà ti ya ilẹ̀ náà sí mímọ́ ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti tẹ̀mí mímọ́ so gbogbo nǹkan ló ń lọ ní ètò létò so ó lẹ̀ ń wò yìí. Mọ́tò so ó lẹ̀ ń wò yẹn ìtawà ṣà ń sọ gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ fúnra wọn tí rally bá ń lọ kí documentation máa lọ rally dúró kílẹ̀ rò pé àwọn èèyàn wọ́n rò pé bí Yorùbá nation ti kú torí election torí ìbò ẹ̀yin èèyàn burúkú náà lẹ sì bà rally jẹ́ àsìkò táwọn yẹn ń jáde fún rally ló yẹ káwa náà máa jáde fún rally àlàáfíà tí à ń ṣe yìí. ẹnìkan àti àwọn méjì ẹ̀rọ kan lórí àdúrà yá bẹ́ẹ̀. Báwo làwọn àgbà fa ó yòókù ẹ yá máa bọ̀ àwọn tó ń mọ́. ẹ máa bọ̀. Bá a ti lọ àtẹlé. Ẹ máa lọ sọ fún ọ. A lè fáwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ tó bá ṣẹ́kọ̀ọ́ lè fún ẹlẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan. So òun ni ẹ ti rí ta ti ṣe yìí ìyẹn túmọ̀ sí pé Yorùbá nation kò kú. A dúpẹ́ o a ti ní Ọlọ́run fún 90 days ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì tán yin Ọlọ́run lọ́jọ́sí nígbà tí wọ́n gbógun ti Jósáfátì Ọlọ́run jó lọ́run àwọn ọ̀tá ń gbẹ̀sẹ̀ Ọlọ́run wọ́n bẹ̀ sí para wọn so àwọn tó kórìíra ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá lọ wọ́n á gbúrò Ọlọ́run wọ́n á ṣekú para wọn láìpẹ́ àwa ọmọ Yorùbá wá fọwọ́ lẹ́rá wọ́n wá padà wá bá wa pé ẹ̀jọ̀ ó dàgbẹ́ pé nǹkan tẹ́ ẹ sọ yẹn òun náà ló tún kàn báyìí ìtẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn náà la fẹ́ Yorùbá nation yẹn gan ló kàn torí gbogbo ọ̀tá àwọn ọmọ Yorùbá tó wà nínú Nàìjíríà wọ́n para wọn ẹ máa wò rán o ẹ máa wò ẹlẹ́jọ̀ tó wà o ẹ máa wò ẹlẹ́jọ̀ tó náà fẹ́ ṣe ẹ máa wò wọ́n á gbúrò Ọlọ́run àti ìyẹn Ọlọ́run báyìí gbogbo àwọn tí wọ́n bá ti gbọ́ Yorùbá nation tínú wọn á ru tínú wọn á bí wọ́n máa bẹ́ anywhere there whosoever suppose you don't understand Yoruba, that's why I'm saying this. If you don't want Yoruba nation to come to pass, any position you are holding, how powerful you are, you will soon die. Amen. You will soon go. If you don't want Yoruba nation to come to pass, anywhere you are on this planet, anywhere you may be, death will locate you because our God will fight for us. Amen. Our God will go out. We are praising. We know what he wants. He said we should praise him. We are praising him. And therefore, he will locate you anywhere you are if you don't want Yoruba nation to come to be. Because we are a nation. We cannot follow the Nigeria constitution again. It's not our constitution. Yoruba doesn't have our in it. And you don't want us to say. We have praised God. He said we should praise him. Now we are going to look and see what will happen. So if you want to do elections, go ahead. And you will see God. Thank you. Thank you, sir. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Ó ní wọ́n ti sọ yẹn gbogbo ẹni tó dá èdè àìyedè lẹ̀ láàrin ọmọ Yorùbá nation torí ìṣọ̀kan ni gbogbo wa wà tẹ́lẹ̀ kó tó di pé gbogbo nǹkan rí bákanbákan bọ̀ mo mọ̀ pé gbogbo èyí Olódùmarè ó sì yọ Ọlọ́run àní sọjù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ó ṣe ní ọ̀nà ara ẹ máa wọ ohun tí ó ṣẹlẹ̀.